ọ̀nà àbáyọ fẹ́ tó bá ní ọ́sà ẹ̀dẹ̀ ń fún wa lọ́nà àbáyọ méjì máa fún wa ní ti African medicine àti ti prophetic medicine ẹgbẹ́ mi ò ní kẹ́ni kankan kó wa o lónìí kan tá à ń ṣàlàyé o ẹ lọ lówó tẹ́ bá ti lówó kẹ́ wá fún alábọ̀yẹ lórí. bàbá lára àwọn ètò àfi lò fún àwọn tó yẹ pé a fẹ́ mọ gbé kí nǹkan dúró lórí wa ṣùgbọ́n eléyìí ó wà fún gbogbo àwa tájẹ́ bí student táwọn pé mo fẹ́ jẹ́ kí gbé mi tún kó tó boost ju àtẹ̀wá lọ a lè pélé ní sọ ìsà tó máa jẹ́ kí làákàyè máa ṣe dáadáa. àníṣe bẹ́ẹ̀ bá ti wà nínú gíláàsì báyìí bẹ́ẹ̀ lẹ́sìn máa gbé nǹkan sórí náà ní ti wíwò náà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá kó lọ wá àgàtà mọ̀ sí èso ìyeyè. èso ìyeyè. àwa jó kó jó kó sọ di powder bẹ́ẹ̀ ni kó sọ di powder tán kó wá bu ṣíbí kẹyàn sórí gíláàsì. bẹ́ẹ̀ ni bá wúkọ́ mẹ́ ẹ rò pé àgbà ewúrẹ́ ní wúkọ́ bàbá kíní yẹn ti wá fàtìjú kò lè jókòó láàrin ọ̀pọ̀ èèyàn àwògá bíkọ́ ìbá lọ gbé mi àbó bá jókòó táwọn èèyàn tán ti mọ̀ pé a tó wúkọ́ ẹ̀já kó má tó kó kíní yẹn ràn wá tí a mọ̀ pé ó ní nǹkan kan tẹ́yìn olóyìnbó máa ń pè ní communicable disease kó má lọ fà bàbá ikọ́ asthma ikọ́ àwùgbẹ ikọ́ àwùpọ̀ ẹ̀jẹ̀ bàbá ṣé rẹ́mẹ́dì wà fún sa. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá. tẹ́ ẹ ti ṣe rí. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá tó ní tẹsímọ́nì táwọn dá kọ́kọ́ ikọ́ pọ̀ lóní àrùn ikọ́ àwùpọ̀ ẹ̀jẹ̀ là ń pè ní tuberculosis kòkòrò káwọn tẹ́ pé máa ń fà símú wa ó là ń pè ní mycobacterium tuberculosis ẹ tó bá ní asthma yẹn náà asthma yẹn máa ń ṣe láti ibi àpè nǹkan ní bronchi àwọn àbátábáyé ó gbà yí bronchi kọjá tó bá tí bronchi bá ní sọ là ń pè ní bronchitis àtúnpè kan ní bronchial hole. wọn á ní kan cataract wọn á ní kan glaucoma ṣé méjèèjì yẹn ṣó lóògùn ṣá tẹ́ ẹ ti ṣe fáwọn èèyàn láti kàn ní yín bí ìzà. ẹ̀sùn méjèèjì ló lóògùn pátá àwọn àìsàn ojú yẹn ó tún wá pọ̀ lóní àrùn. yàtọ̀ sí méjì tí mo dárúkọ yẹn. à ń pè kan ní hypermyopia ìkan ní hypermyopia ìkan ní myopia ìtumọ̀ hypermyopia àti myopia ní pé bí kí ẹ mọ nìkan tó jìnnà kó mọ nìkan tó súnmọ́ tó bá nìkan tó jìnnà báyìí sọ ìtàn àgbẹ̀ súnmọ́ yóò mọ̀ tó pé àmì èyí dáadáa mọ́ ojú méjì sùn ìyẹn ní hypermyopia myopia gan ni pé yín nìkan tó súnmọ́ ṣùgbọ́n tá a gbé jìnnà síbẹ̀ kò ní rí mọ́ nǹkan tó jìnnà bẹ́ẹ̀ ni kò ní rí mọ́ ìyẹn ni à ń pè ní myopia àtúnpè kan ní ìfúnpá ojú. ìfúnpá ojú náà tó wà ìfúnpá ojú ń bẹ. kódà gan àtúnpè kan náà ni pé kójú pẹ́rẹ́ súwẹ́sú bí ẹni pé ẹ̀jẹ̀ wà lójú báyìí àmọ́ sẹ̀ sójú jẹ́ pé ojú bí ẹni pé wọ́n mọ̀ pé kí ló ṣe lójú bọ́dà ojú ń ṣe apọ́n bí ẹrẹ náà báyìí ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ara àwọn àìsàn ojú ni ṣùgbọ́n ìfúnpá ojú yẹn tiẹ̀ ni pé ojú máa ń gúnyàn ìmọ̀ ń gúnyàn tààràtàrà lèmi yóò fẹ́ lè yọ ojú kó lágbárí tí ó máa gún bí adẹ̀ máa fọ́ ní orí tó bẹ́ kí ni tí ìṣòro bá dé ẹ̀yà ara kan báyìí ó ti dé bá gbogbo ara. àwọn ojú àtàwọn yìí awọ tó wà ń bẹ ó fẹ́ tó 4 sí 5. nínú ojú táwọn tí òjò wá lójú yìí. lójú ojú kan àwọn èèyàn ń gba pòfẹ́sọ̀ lórí ojú kan ojú lásán àìsàn ojú pọ̀ gan ọjọ́ mọ́jà ni. àmín. tí ẹ bá ti ní sọ̀rọ̀ yẹn kí lọ́nà àbáyọ ká lọ wá. fáǹfààní àwọn tó wá jẹ́ ń pé wọ́n máa ń complain àwọn òkè ń ró oorun sùn yẹn bàbá ṣé nǹkan kan wà tó lè lò tó yẹ pé àwọn gan sùn wọn á mọ̀ pé mo sùn ara mi lálàáfíà sà. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run abáyọ̀ ń bẹ fún tààrà inshallah pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tó ní testimony nínú gbogbo nǹkan tá à ń sọ fún wa látijọ́ yìí tá à ń sọ fún wa látàárọ̀ àti tàná àti tòní gbogbo ọ̀pátá àti dánwò tó ti ṣiṣẹ́ kí ṣe pé bóyá ẹlọmọ ìyẹ̀wò àwọn náà kọ́ mú ìsọlẹ̀ kan àjogúnbá irọ́ àyẹ̀wò àdánwò àtìtì àwọn èèyàn àwa gan tún lò fúnra wa. ẹ sọ wípé ọ̀tọ̀ ni pé kéèyàn júwe nǹkan fún yàn ẹni ní ohun tẹ́yìn náà ti lò. bẹ́ẹ̀ni tó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ni. èmi gan lò tẹ́ ẹ bá ti sọ. bẹ́ẹ̀ni inshallah pẹ̀lú ìyọ̀nà náà bá tí ò bá rọrùn sùn. gbogbo àwọn àdánwò bẹ̀rẹ̀ dọ̀ náà bá tó lè fà á kéèyàn má fi ní gbé ayé rọrùn máa gbégbé ayé rọrùn ẹlòmíì ní owó Ọlọ́run tó wá fi ìnira kan fún un ní wọ́n á náwó lórí ìnira kò tún wá yọ à ń bẹ náà bá irú àdánwò bẹ́ẹ̀ náà mọ̀ kọ́ sí wa ìwọ náà. gbogbo àwọn ojú tí ń wú gbogbo àwọn followers pàápàá gbogbo àwọn tó ń ṣèkò lọ́wọ́ fún yín àtàwọn tó pé wọ́n fẹ́ ṣe gan kò sí ni àtàwọn tó ń ṣe. àtàwọn tó ń ṣàdúrà fún wa. àtàwọn tó ń ṣàdúrà gan ìkópa náà nílọ́tọ̀ àwọn kópa ni. Ọlọ́run dákun àdánwò tí ó gbá wa gbẹ̀yìn òfin ní dáa Ọlọ́run dákun wa gbé jìnnà sí ẹ̀wọ̀ Ọlọ́run dákun. kí ẹ tó tẹ̀síwájú ẹ ti fi nǹkan kan kún. Yes sir. ìdí tá a fi yàtọ̀ sáwọn àfẹ́ gbájú ẹ̀ àwa ń tiwa lórí mímọ̀ la fi ń sọ̀rọ̀ tá a bá ń sọ orí mímọ̀ ní kí sórí àmọ̀ kan ó ní pé àìsí ìwòsẹ́ iṣẹ́ kí wá ṣe rí àti màṣẹ́ ṣe irọ́ yóò lọ ṣàyẹ̀wò wá àyẹ̀wò yẹn níwájú ìwé àwa sọ́nà pé irú ìṣòro tẹ́ni ń dákọjú rẹ̀ ìyẹn túmọ̀ sí pé tá a ti ń kẹ́fì kankan lára wa kọ́ wọn di pé a rí pé
nǹkan báyìí ní ṣe nínú ara lọ ṣàyẹ̀wò náà tó bá ti wá ṣàyẹ̀wò tán nínú àwọn oògùn tá a ti wá sọ lórí nǹkan tí bá ń sí ọ ó wá ṣètọ́jú ìtọ́jú nǹkan kì í ṣe pé èyí kan mọ kẹfì kankan lára wà pé mo observe pé orí ń fọ́ mi ni mo observe pé mo ní kidney problem irọ́ lọ ṣàyẹ̀wò. kì í ṣe pé a máa dọ́wọ́ wú fúnra wa. torí oògùn àlòjù ìmọ̀ ìlògùn káàkiri a máa ṣàkóbá fàgọ́ ara ni. kábíyèsí Olódùmarè. a máa pa gbogbo àwọn sọ́jà ara tó lè kújọ́ kó máa dojú ìjà kọ àwọn kòkòrò ara ìmọ̀ ń pa wọn ni ó rà pé ní autoimmune disease ìyẹn ni pé kí àwọn sọ́jà tó máa dojú kọ ara. fún àǹfààní àwọn tó jẹ́ pé a máa jí dìde gíga lẹ́ẹ̀kan náà lórí ibùsùn wa tá a jọkọ́ jí ìyẹn ò dáa o tá a jọkọ́ jí báyìí lórí bẹ́ẹ̀dì kọ́kọ́ sí ẹ̀yìn yẹn kó lórí bẹ́ẹ̀dì jókòó wà lórí ìjókòó náà like bí 15 minutes kó àìsàn wá dìde sórí ẹsẹ̀ rẹ tó wá dìde bákan náà búyà ó lè gbogbo ara lè sọ sẹ́lẹ̀ kí ló fà ní pé gbogbo ara náà ti sùn gbogbo àwọn ẹ̀yà ara ti sùn bó ti sùn náà àwọn náà sùn bẹ́ẹ̀ tó wá lọ jí bẹ́ẹ̀ kan náà ìyẹn lè ní stroke látara bẹ́ẹ̀. ẹ lè ní stroke. bẹ́ẹ̀ ní látara bẹ́ẹ̀. tí o bá rọrùn sùn ó jẹ jáde pé ìmọ̀ rọrùn sùn yẹn ó kó nǹkan tó pọ̀ méjì sínú. àkọ́kọ́ àti kejì sá. aláwọ̀kọ́ ni pé tí ẹ bá ní sòwò spiritual táàlùjẹ̀ ló ń bẹ láàrin yẹn àgbáyé ọ̀rọ̀ ńlá kan ni. ìyẹn lọ́tọ̀ tábà ní ká tẹnu bọ̀ táàjẹ̀ ní bá ń bẹ láàrin yẹn táàjẹ̀ ní ìbá tó sùn láàrin yẹn ni yóò tó sùn. tó bá tó sùn ni a tó sùn. bẹ́ẹ̀ ni tí o bá ti sùn èèyàn ní sùn. ṣùgbọ́n tó bá jẹ́ tàwọn tí ò kì í ṣe tálálùjọ ló ń kọ́ kí ló máa ń fa tàwọn yẹn. ẹ ṣeun àwọn yẹn nǹkan tí máa ń fà á ó pín sóní ọ̀ràn ọ̀nà bóyá látara wípé àwọn òmùsì kan ti ń ṣèkùn lọ́wọ́ fún ohun tá à ń sùn tí wọ́n ti ní ṣòro ara tí wọ́n ti ní ṣòro lè fà á. gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn òmùsì náà ń bẹ fún ọkùnrin dìde fún ìbálòpọ̀ ní ìsìn báyìí òmùsì kan náà ti ṣiṣẹ́ kan nú ara kí ṣe pé ara ọkùnrin sàdé lè wíwá odò padà sẹ́yìn rọ́wọ́ òmùsì kan ti ṣiṣẹ́ nú ara káàkiri tá ti wà papọ̀ tá ti ṣiṣẹ́ tá ti papọ̀ nú ara iṣẹ́ ti lọ kó o ti pé àwọn sọ pé ó wù mí kí n lọ súnmọ́ ìyàwó mi kí ṣe pé bóyá akànwò lásán iṣẹ́ ti lọ nú ara tá ti ọlọ́ba tóbi. fáwọn tí òmùsì wọn bá wá ní problem tó ń fa àìsàn àìróorun sùn torí àìsàn kan náà ní lọ́tọ̀ o. àìsàn bẹ́ẹ̀ ni ẹni tó bá ní ṣòro yẹn lẹ́ẹ̀kan tí mo yẹ sọ fún ẹ láìka kárọ̀ wà kàtà mà sí Malacat liquid. Malacat liquid. bẹ́ẹ̀ni pẹ̀lú ìjọba náà bá ó sì yàrá àṣẹ fún àìrọ̀rùn sùn káwá lọ wá nǹkan láti Malacat paste náà mọ́ ọ̀tọ̀ ní Malacat liquid ọ̀tọ̀ ní Malacat paste káwá méjì báwọn táàtú wá méjì bó láti máa lò báyìí ṣàlàyé fún wa lánàá nípa ti ẹni tó ní high blood pressure. bẹ́ẹ̀ni sà. ó náà ní ká wú síbí mẹ́fà rẹ̀ sínú kọ́ọ̀pù káwá mú míìkì alágolo ìdá kanú ìdá mẹ́rin ká bù mọ́ káwá mú ìfẹ́ papọ̀ ká máa lò bẹ́ẹ̀ ní alẹ́ tá a ti fẹ́ sùn. pẹ̀lú ìjọba náà bá ó sì yára àṣẹ fún ìtànsọ yìí. àwọn tẹ́ ẹ dárúkọ yẹn ṣá máa dà papọ̀ ní àbí báwo la yìí máa yọ. a lè dà papọ̀ Malacat liquid yẹn bá sì lónìí sẹ́wárí Malacat paste yẹn tiẹ̀ á wà á bu síbí kan sínú kọ́ọ̀pù pẹ̀lú omi gbóná láti lò yẹn lọ́tọ̀ paste ni ọ̀tọ̀ ní liquid paste tiẹ̀ òun ò gidi gbá tiẹ̀ ni yóò kàn ṣe sí náà níbẹ̀ omi gbóná yẹn ló máa yọ omi gbóná ni yóò yọ á gbé mu ṣùgbọ́n tí kejì yẹn ń kọ́. tí kejì yẹn tiẹ̀ á fi méjì lò yẹn ni ìṣọ̀lẹ̀ kan síbí mẹ́fà Malacat liquid yẹn àti míìkì yẹn ìdá kanú ìdá mẹ́rin míìkì alágolo ìdá kanú ìdá mẹ́rin tàbá á rí míìkì alágolo a lè tún picnic ṣàṣẹtì ẹyọ kan mọ́. kéèyàn tú sí i. ká tú sí i tàbá kiri. èèyàn máa lo méjèèjì yẹn bẹ́ẹ̀ ní alẹ́. lálẹ́ tá a ti fẹ́ sọ bọ́ tí pèsè yẹn ti yẹn máa jẹ́ àárọ̀ àtàlẹ́ 1 hour before food láàárọ̀ 1 hour before food lálẹ́ yẹn máa jẹ́ tiẹ̀. ti pèsè yẹn 1 hour before food láàárọ̀ 1 hour before food lálẹ́ but ti liquid yẹn ti alalẹ́ nìkan. alalẹ́ nìkan ni for how long lẹni ẹ máa wà dàbí tó bá ti fẹ́ sùn tó gbé mo fẹ́ sùn báyìí ni a ṣe bẹ̀rẹ̀ sí lò ní àbí. ara tó bá ti lò ó kódà gan tó bá ti yá gan kó ìpàdé pé jùlẹ̀ bọ́ ó dáa tí tó bá ti ń lò tán kọ́kọ́ àpẹẹrẹ àwọn kata sọ iná ìmọ̀ ètè jẹun alẹ́ anabi sọ pé anabi ní ìdá kódìmọ̀lẹ̀ àṣàhù anabi tó ń jẹba délẹ̀ o anabi ní fáwẹ́dáhù bì í ẹ̀yà jẹ́ o kọ́bílẹ̀ à ń tó sọ lè sọ̀rọ̀ àtọ̀lẹ̀ máa ń gébù síwájú kẹjọ kí òun sọ̀rọ̀ àtọ̀lẹ̀ máa ń gébù ẹ̀ ọkọ̀ jẹ́ tó jẹba délẹ̀ kódà kan máa pè ń lọ́wọ́ àlèfíà yẹn tó jẹ́ délẹ̀ o. fáǹfààní ẹ̀yìn tí ẹ gbọ́ ohun tí wọ́n sọ yẹn ìrun aago méje síwájú ká tó kírun aago méje. bẹ́ẹ̀ni oúnjẹ ó ti dàjẹ́sì ó tún kíṣà iná o wọn náà wò ó ti dàjẹ́sì lára ó fi wẹ̀tàn báyìí lọ́sùn sóòtì ni òun wá dẹ́wà pẹ́ káwá lóògùn yẹn ẹ lọ yẹ̀wò pẹ̀lú ìyọ̀dọ̀ náà. àbáwá ìwòsàn ẹ̀dẹ́kun àní wáyé tì lágbára Ọlọ́run ẹ ṣé o.
tẹ́ ẹ gbà wá lálejò, ẹ ṣé o, tẹ́ ẹ dá wa lẹ́kọ̀ọ́, ẹ ṣé o, tẹ́ ẹ yàn dáhùn, tẹ́ ẹ fi ń jẹun fún gbogbo ọmọ Nàìjíríà. Adéyínká Àyìndé, ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Òní ni ọjọ́ kejì tá a ti wà nílùú Òṣogbo lọ́dọ̀ àfáà tá a gbọ́ ń pa wọn lábẹ́òkúta tí Ọlọ́run ní kí àìsàn diabetes àti high blood pressure tọ́lọ́run gbọ́wọ́ wọn ṣèyanu fáwọn tá a gbọ́ròyìn wọn lẹ́nu ẹ̀ nílùú Abẹ́òkúta tá a fi tẹkọ̀ létí. Ṣé nígbà tá a parí ètò tàná èmi náà tún lọ sí comment section, a tún lọ kọ oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣàwọn èèyàn tí wọ́n kọ sí comment section. Àwa kì í fojú rí náà comment section pé kí náà ń sọ ńbẹ̀ yẹn, kí náà ń wí. Àwọn olólùfẹ́ wa ni wọ́n, ẹlẹ́ran ara bíi tiwa ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n bá kọ nǹkan kan tọ́lọ́run jẹ́ ara àǹfààní rẹ́yìn tẹ́ ẹ nírú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ́wọ́, kò sí ìlú tá a lè wárú nǹkan bẹ́ẹ̀ lọ sà. Ẹ ṣe wọn àná lẹ́ẹ̀kan sí o. Orúkọ mi ni Dr. Yusuf, ìwòsàn ìdẹ̀kùn sonatic, ó náà ló kọ mi. Ẹ jẹ́ ń gbé láti bí ìsà, high blood pressure, ẹ fún wa ní oògùn ẹ̀ lánàá, ẹ ṣàlàyé fún wa lánàá. Wọ́n ní kinní kan wà tí wọ́n tún ń pè ní low blood pressure, yóò ti yọ́pọ̀ àwọn èèyàn nínú ilé sà. Ṣé nǹkan kan wà tó tún ń jẹ́ bẹ́ẹ̀ sà? Bẹ́ẹ̀ni, nǹkan wà tó ń jẹ́ low blood pressure. Low blood pressure yẹn sà, ṣóun wá lóògùn? Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run lóògùn lè tà ní dààmú sí ara. Lélẹ̀ tá à ní dààmú sí rárá sà. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa yọ̀ǹda ẹ sà. Ẹ ṣeun sà. Oògùn low blood pressure onípe aláàkọ́ ni pé ká lọ wá oyin gidi, oyin tó dájú pé oyin gidi lélẹ̀. Ká lọ wá nǹkan tá a mọ̀ sí black seed powder sí, black seed powder. Ó ṣàǹfààní pọ̀ ká wá. Ká tún wá lọ wá nǹkan tá a mọ̀ sí garlic powder náà àti ginger powder. Ó ṣiṣẹ́ pọ̀ gan fún tara. Ká dà mẹ́ta papọ̀. Ká wá bu oyin yẹn ṣíbí méjì, ká bù sínú cup. Ká wá bu powder tá a ti mix papọ̀ yẹn, ká bu ṣíbí mẹ́ta, ká dà mọ́. Ká wá fomi gbóná díẹ̀ mix ẹ̀ mọ́, ká wá gbé mu. Ẹ má bínú sà, gbogbo àwọn powder yẹn ká da gbogbo wọn papọ̀. Bẹ́ẹ̀ni, ká mix ẹ̀ papọ̀. Ká wá bu ṣíbí mẹ́ta rẹ̀ sínú cup. Ká wá bu oyin ṣíbí méjì mọ́. Ká wá lò papọ̀. Ká fomi gbóná mix ẹ̀, ká wá gbé sọ, ká gbé mu. 1 hour before food láàárọ̀, 1 hour before food ní alẹ́. Lẹ́yìn ìgbà yẹn ká tún wá lọ wá àgàtà mọ̀ shifa paste ẹ̀kan yẹn. Ìwúlò rẹ̀ pọ̀ púpọ̀. Torí pé àwọn kan tí ń bẹ́nu ẹ̀, kódà gan kì í ṣe oríṣi mẹ́fà ní bẹ́nu ẹ̀. Nínú shifa paste yẹn tẹ́ ẹ sọ fún wa lánàá wípé ti Kánò ló dáa. Bẹ́ẹ̀ni. Báwo làwọn èèyàn ṣe mọ̀ dáa mọ̀? Ẹ ṣeun. Shifa paste oríṣi méjì ló gbajúmọ̀. Ètò dáa jù ní ti Kánò. Ètò dáa tẹ̀lé oní ti Ìbàdàn. À ń pè nìkan ní àṣìfà. Ó kọ́ ilé iṣẹ́ rẹ̀ ní Ìbàdàn ni. Tá a ti wá shifa paste yẹn, tiẹ̀ ní máa ń ní ọ̀wà lára. Dẹ́ kọ́lọ̀ rẹ̀ tí máa ń jẹ́ bíi brown colour. Tàbí táyà tí ìpàlẹ̀ ní ìṣẹ́ báyìí ni, but brown colour ní máa ń ní, but títí Kánò yẹn ní máa ń ní yellow and white. Ní kọ́lọ̀ ẹ̀ yellow and white bẹ́ẹ̀ èèyàn fi mọ̀ dáa mọ̀. Bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń ṣe, àwọn ẹlẹ́sẹ̀ kúkú náà ń ṣe káàkiri máa ń ṣe, but the best one táwa confam tá a dẹ̀rí testimony sí, kò sí nǹkan tá a bá sọ ń bì tá a ti dánwò rí. Ẹ sàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn sà pé ṣé ẹ mọ̀ pé mo sọ lánàá pé mi ò fẹ́ káwọn èèyàn máa fún àwọn èèyàn mi nípa ẹ lọ gbìyànjú ẹ wò, akọ sínú ìwé, àwọn ohun tẹ́ ẹ ti ṣe rí ni mo fẹ́ kó tẹnu yín jáde sọ́dọ̀ àwọn èèyàn sà. Pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, gbogbo nǹkan tá a ti ń fọ́ àti ìtà náà àti tòní o, gbogbo ẹ̀ pátá testimony wà lórí ẹ̀ pátá. Ọ̀tọ̀ ní bí àwọn àìsàn pọ̀ lórí infection pọ̀, ọ̀tọ̀ ní bí ẹ̀jẹ̀ ẹlẹ́rẹ̀ Ọlọ́run lẹ́lẹ́mọ̀ lówó rọ́ ẹlẹ́mọ̀ lówó sí ń bẹ̀ àti sẹ́rí. Bọ́lá ti ayé jẹ́ fún àtà sẹ́rí náà, àtọ́ àbẹ̀rẹ̀ ọ̀nà gbogbo àtọ́ tó bá tún lò náà, kọ́lọ̀ jẹ́ bẹ́ẹ̀ náà fún wa. Àmín o, ẹ ṣeun púpọ̀, ìyẹn ni ó ń fọkàn èèyàn balẹ̀ bí mo mọ̀ ń pa gbogbo àwọn nǹkan tí mò ń sọ ìkọ́ ńgbà tẹ́ tó wá sọ pé ẹ ti ṣe rí, testimony tún wà lórí ẹ̀, torí pé testimony yín tá a gbọ́ lábẹ́òkúta mo ṣe ń tẹnumọ́ ló gbé wa délùú Òṣogbo. Ẹ ṣeun púpọ̀ sà lórí tí ẹ sọ yẹn. Bí ìgbà wo ni kí wọ́n fi máa wá lò tí wọ́n fi máa wò bí ẹja lọ ṣe test wò? Ẹ ṣeun, tó bá ti lè lò láàrin oṣù kan ó ti tó. Kọ́ lọ ṣe test. Pẹ̀lú ìyọ̀ǹda náà. Ṣé ẹ mọ̀ pé mi náà kì í ṣẹ̀ṣẹ̀ sọ wípé ẹ mọ̀jà máa rorí sọ pé ń bára ṣe ń ro mí àrùnmọ́léegun ló máa fà, ó lè má jẹ́ àrùnmọ́léegun kó jẹ́ nǹkan mi, bórí ṣe ń fọ́ mi yìí túùlù ló máa fà, ó lè má jẹ́ túùlù. ẹ jẹ́ á mọ̀ lọ ṣe àyẹ̀wò fínífíní ká tó máa DM àwa bí nǹkan báyìí ń ṣe mí, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run fáǹfààní ara wa náà ni. Nígbà tó yẹ pé bí mo ṣe délùú Òṣogbo yìí bá fà bá ṣàlàyé gbogbo ẹ̀ fún mi tí mo bá dábẹ́ òkúta kó ṣàǹfààní fún mi, bí ò ṣe wípé ẹ̀yin tẹ́ wà ní ilé, bí ò ṣe ẹ̀yin
aṣẹlòmíì ni mo ṣe máa ń sọ wípé ẹ máa bá wa share fídíò yìí, ẹ máa bá wa like, ẹ máa bá wa comment. Àrùn burúkú àìsàn káìsàn kò ní fi àgọ́ ara wa ṣe bùgbé. tá a bá ń dákọ pé ọ̀nà àbáyọ fún anything ìṣòro ojú, either myopia ni àbí apamyopia ni àbí cancer of DS ni àbí glaucoma ni àbí cataract ni lóní ìran kódà gan tó 7 sí 8 ó jù bẹ́ẹ̀ gan lọ. Àìsàn ojú pọ̀ gan ọlọ́mọjà ni. Àmín. Tí ẹ bá ti ní ìṣòro yẹn kí lọ́nà àbáyọ? Ká lọ wá kàtà wọn sí rose water. Rose water. Bẹ́ẹ̀ ni rose water. Bẹ́ẹ̀ ni ó gbajúmọ̀ gan tààrà ká wá kàtà wọn sí bitter cola, táwọn sí orógbó bitter cola. Bẹ́ẹ̀ ni ká wá gé bitter cola sí wẹ́wẹ́ ká wá bí 7 àbí 5 ìtawá nínú méjì ká wá. Kò sí pàṣẹ ojú wọn rẹ o, ṣùgbọ́n pẹ̀lú mẹ́sọ́mẹ́ǹtì tí ó fi pé wà fún nǹkan tá a fẹ́ ṣe. Ẹni mímọ́ tó ní pé àfàdé gbé àtẹni tó tún ń wọṣẹ́ yóò láti náà sòdí wọn ṣé tó fẹ́ mọ̀ tẹ ojú ògbé ní àbí òrèlè. Bẹ́ẹ̀ni. So ká wá táwa ti wá tán ká wá gé sí wẹ́wẹ́wẹ́ sínú ìgò róòsì yẹn. Ìgò róòsì yẹn máa ń kún á wà ra ṣẹ́ díẹ̀ pamọ́ kù ń bẹ́ á wà gé ẹgbẹ́ tá a ti lè kó sí yẹn wá yóò máa dálẹ̀lẹ̀ á wà ṣẹ́ díẹ̀ pamọ́ kù ń bẹ́ á wà gé àwọn orógbó yẹn á gé sínú kékèké tó fi gbanú á wà gé sínú á wà fílẹ̀ fún mọ́ dàbí 5 days. Ọjọ́ 5. Bẹ́ẹ̀ ni tí ó ti toró dáadáa báyìí toró dáadáa báyìí tán káàrọ̀ wá nǹkan tá a mọ̀ sí kíní tán máa ń lò tán fi ń kan ìkan kan sójú yẹn. Fún eye drop. Fún eye drop yẹn ẹ ṣeun fún eye drop yẹn ká wá àwọn kí eye drop tán máa ń lò yẹn ká wá ká tó àṣà eye drop yẹn ká fọ̀ náà ká kó nẹ́ẹ̀tì tó lójú la fẹ́ lò fún ó gbọ́dọ̀ nẹ́ẹ̀tì ó burú o títọ́ ìgbà lọ wà ń bẹ̀ lásán ẹ̀ pé. A tún dá nǹkan mi lẹ̀. Táwa ti wá ká ra sẹ́ ká má jẹ́ kí róòsì yẹn ní dọ̀tí ká sẹ́ ká ra sẹ́ sínú ìgò yẹn sínú ké yẹn ká dé pa tá a jẹ́ sùn lálẹ́ ká tó wá sùn ká kọ́kọ́ mu ṣíbí kan rẹ̀ lálẹ́. Nínú ìta àti prepare yẹn ká mu ṣíbí kan lálẹ́ láàárọ̀ náà ká mu ṣíbí kan. Ètò àwọn àna ké yẹn tá a ti sẹ́ sínú ké dọ́ọ̀pù yẹn ká wá mu ká máa tán sójú lálẹ́ tá a ti fẹ́ sùn tá a ní ṣe nǹkan mọ́ a ti fẹ́ sùn wa lórí ibùsùn ká kàkà sójú báyìí ká sì díjú pamọ́ a lè lọ sùn bẹ́ẹ̀. A lọ sùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni subhanallah ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù kọ́ sọ pé àfáà yìí ẹnu ń pọ̀. Láàárọ̀ wa ń kọ́sà ṣé a tún máa lò láàárọ̀ náà. àìkan sójú láàárọ̀ alẹ́ nìkan láàmú kan sójú. Bàbá ẹ̀sà glaucoma mò ń sọ̀rọ̀ ẹ o. Bẹ́ẹ̀ ni. Torí àwọn kan máa ń sọ pé lẹ́yìn pé wọ́n tanná táwọn máa róye pé iná tàn àti wọ́n paná wọn ò rí nǹkan kan mọ́ sà. Bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run nǹkan tá a dé ọ̀dọ̀ ìṣiṣẹ́ ni kódà gan tẹsímọ́nì wà fún glaucoma cataract ó wà fún myopia ó wà fún apamyopia ó wà fún ojú yẹn pọ́n ó wà fún pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá gbogbo nǹkan tá a sọ fún ayé kí eléyìí tẹ́ ẹ sọ yìí sà ṣóun náà lẹni tó ní cataract lójú máa lò. pẹ̀lú ìyọ̀ gbogbo ọ̀rọ̀ ojú bẹ́ẹ̀ kò jẹ́ kí wá sọ nìkan láwà lò ètò tó wá kù tá a tún wá lò ní pé a tún wá wà kàtà wọn sí basal capsule. Ẹ má bínú sà ọ̀tọ̀ tún ní ìtẹ́ tó fẹ́ sọ yẹn náà. Ara ẹ̀ náà ni ara ẹ̀ ni basal capsule ara prophetic medicine apps náà ni káwá basal capsule yẹn ká tún wá wà kàtà wọn sí nǹkan tá à ń pè ní cinnamon ó gbajúmọ̀ gan tí ma tẹ̀bẹ̀ sí gọ́ọ̀gù nìyẹn yóò gbé picture àfún yẹn nìyẹn báyìí bóyá enígi ni àbí powder ni àbí òkò jẹ́ ó gbé wá fún yẹn nìyẹn báyìí ká wá cinnamon ká dẹ̀ wá oyin gidi ká bu sí 2 cinnamon yẹn sínú cup ká bu sí 2 oyin náà ká bu mọ́ ká wá black seed powder náà ká dà pọ̀ pẹ̀lú cinnamon yẹn ká bu síbì kan mọ́ gẹ́tì báwọn ká bu mọ́ ká fún gbọ́dọ̀ mí ṣe díẹ̀ táyì mí ṣe díẹ̀ bá ń ká gbé mu ká tó gbé mu capsule yẹn ká wá lo ká mú 2 ń bẹ ká mú mọ́ ká dà sẹ́nu ká ṣe fi omi tó tá ti pí àyẹn ká fi gbé sí ọ̀nà fún ká fi ṣomi ẹ̀. ká fi ṣomi ẹ̀ subhanallah subhanallah. Ìjẹ́ èèyàn wá lè lò papọ̀ pẹ̀lú kinní olórógbó tẹ́ sọ yẹn àbí ọ̀tọ̀ọ̀tọ̀ ní lílo wọn. Ọjọ́ kan àsìkò kan ni ó lò tí a ti lo tolórógbó tán bí a ti lo síbí kan láàárọ̀ ìmídélé àti lo tán náà lẹ́tún lo àwọn ìta sọ yẹn ẹsẹ̀ lọ wá àgàtà fẹ́ sọ yìí a lọ wá àgàtà wọn sí carrot oil ó wà dáadáa carrot oil ó wà kádẹ́wà black seed oil sí àti clove oil mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká wà papọ̀ ká dà papọ̀ tájú àdàpọ̀ kò wá tán ká máa mú ní ṣíbí 2 láàárọ̀ ṣíbí 2 lálẹ́ ṣùgbọ́n kan wà bí oil anything oil ká mú mi gbóná sí i ní pé anything oil àwọn èèyàn lágbóye kìíní yẹn gbogbo ẹ̀ láti kọ́nu pharmacology nípa àwọn bóòlù àti pèpè ọ̀gùn nípa ológun ṣe fara nípa ológun ṣe fóògùn wọ́n ti ṣàlàyé ó ní pé tí wọ́n fi lé anything oil tí wọ́n fi lè pọ̀ jù a máa padà ó ní padà máa ń fa kí ara máa gbóná torí oil tí wọ́n lè pọ̀ jù náà yóò dí àwọn àyè tẹ́jẹ̀ máa ń gbà kọjá tẹ́jẹ̀ bá di gbàjọ́ kọ́yẹ́ bẹ́ẹ̀ ó ní padà máa ń kọ́lì fún stroke tó wáyá
gbogbo àìtẹ́ yìí pé apá mi ẹsẹ̀ mi tí ń ṣe purupurupuru tí ò sí rárá mọ́ ẹ̀jẹ̀ ò sí ń bẹ̀ mọ́ ni. kò jẹ́ kí ẹ̀jẹ̀ flow. sẹ́mi ìtọ́jú stroke ẹ wo táwa débẹ̀. ẹ ṣeun púpọ̀ sá tó bá wá jẹ́ pé tàkọ́kọ́ olórógbó yẹn lẹ́lòmíì láǹfààní àti lò ṣé yẹn náà ṣiṣẹ́ yẹn àbí gbogbo ẹ̀ ló yẹ kó papọ̀. pẹ̀lú ìyọ̀nà ọ̀dọ́ pé nìkan lórí yúrò yóò kàn ra bí a bí oṣù méjì oṣù mẹ́ta ló kàn á fi lò. yóò kàn pé yóò ti wá bí irú nǹkan márùn kì í ṣe ẹ̀ẹ̀kan ní òsì yóò tó bí èmi iṣẹ́ mẹ́ta bá lè ṣe bá tán pẹ̀lú ìyọ̀nà ọ̀rọ̀ yóò lọ inshallah kódà gan onìkan lásán gan mashallah. ẹ ṣeun púpọ̀ àfa wa ìwòsàn ẹ̀dẹ̀kùn níkànnì Adéyínká Àyìndé live lẹ́ẹ̀kan sí kí n tún sọ kẹ́ ẹ tún gbọ́ àti àfa òní prophetic medicine o àti àwọn àfa pé nǹkan báyìí o tẹ́ bá ti máa já ewé báyìí ṣé àpá àfa yìí náà ń sọ ewé fún wa wọn ò sọ pé Ọlọ́run sọ pé ká má lo ewé àtegbò wọ́n ń sọ ewé tó máa ṣe àgọ́ ara wa láǹfààní àwa ò dispute ẹnìkan o ṣùgbọ́n tó bá ti máa pààyàn lára ní rí kàn ní Adéyínká Àyìndé live níbẹ̀ látòdìdí Abẹ́òkúta láti wá síbí bíi pé ẹrí ohun tó wà nínú mi ni tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bi wá àwọn olólùfẹ́ wa ní Nàìjíríà àwọn olólùfẹ́ wa lókè òkun bàbá ǹjẹ́ stroke lóògùn tẹ́lẹ̀ stroke ò ṣe yọrí tẹ́lẹ̀ stroke wá bẹ̀rẹ̀ sí ṣe onítọ̀hún ó wá pẹ́ lẹ́nu ẹ̀ bàbá ṣó lóògùn sà. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run stroke lóògùn pẹ̀lú àlàyé torí pé àwọn ẹ̀ńgbájẹ̀ ti pọ̀ káàkiri ẹlẹ́mìí ni stroke yìí ọ̀nà àbáyọ wà ń bẹ́ẹ̀ dájú máa dísẹ́ kẹtẹ́ ń ṣe ẹ̀rí lóògùn sí ọ̀pọ̀lọpọ̀ irọ́ ni o nǹkan méjì ní í ṣe wọ́n nínú kó jásí pé wọ́n kẹ́kọ̀ọ́ parẹ́ tàbí kó jásí pé wọ́n fi máa pamọ́ wọ́n fẹ́ káwọn èèyàn wá máa pè àwọn pé kábíyèsí Olódùmarè ẹ dákọ̀ kẹ́lẹ̀ kan tí ń gbé yí dáadáa ẹ pè wá ẹ máa bàbá wa jáde lóògùn ẹ kò dẹ̀ dáa Ọlọ́run ní wàlú náà ń zílò mi lẹ́nu Qur'an Ọlọ́run ní àti sínú Al-Qur'an ìwòsàn wa rahmatun lil mu'minin fún gbé pátá ìyẹn ni pé Ọlọ́run sọ pé fún gbogbo àwọn mùsùlùmí nìkan ni ìwòsàn wà fún gbogbo èèyàn rahmat Ọlọ́run bá fi ṣe. Ọlọ́run kẹ̀ ò tiẹ̀ tó wá sọ pé ẹ lọ bá àfáà kan kó bá yín pè mí kí n tó dá yín lóhùn bàbá nǹkan yá máa lọ síwájú torí pé èmi kọ́ lẹ̀ ń ṣe láǹfààní o gbogbo ẹni tó bá ti ń gbọ́ kíní tó bá ń lò tó bá ń wúlò fún pátá lẹ̀ ń ṣe láǹfààní Ọlọ́run ní gbàgbé èyí náà sáà pẹ̀lú àlàyé tẹ́ ẹ ní stroke lóògùn yẹn ǹjẹ́ ẹ lè ṣàlàyé ẹ̀ fún wa sà. ẹ ṣeun stroke táwa kọ́ fẹ́ ṣètọ́jú stroke wọ́n kọ́ bùkátà àti ká ti coping therapy fún kí là ń pè ní coping therapy àgbáyé ìmọ̀ kan ni lọ́tọ̀ ìmọ̀ ńlá ibùdó mọ̀ ní lọ́tọ̀ ní sí coping therapy tá a mọ̀ sí hijama àgbáyé ìmọ̀ kan ní lọ́tọ̀. orúkọ tẹ́ ẹ dá yẹn ló jẹ́ ìrántí ṣé ìṣe ìtàn máa ń fa ẹ̀jẹ̀ lára yẹn báyìí tọ́ máa ń fi bí kọ́ọ̀pù báyìí sí yẹn lára èmi náà ti rí ẹ̀rú bà mí jẹ́ ọmọ orí o. bẹ́ẹ̀ni ọdún náà ní ká tó ṣe fún yàn á kọ́ yẹ̀jẹ̀ wò ẹ lọ sí hospital ẹ yẹ̀jẹ̀ wò ìwọ ayé fi àìmọ̀ kan ṣètọ́jú fún yàn ìyẹn ọkọ lọ sí hospital yẹn yẹ̀jẹ̀ wò tẹ́jẹ̀ ara yẹn bá pọ̀ dáadáa tó yẹ kó pọ̀ tó wà òkè dáadáa àtọ́ àìsẹ̀ ṣe fún àìsẹ̀ fún tí ọ̀jẹ̀ kó lára rẹ̀ bí ẹni pé o tún ká ìsàn bá nu o tún fẹ̀jẹ̀ díẹ̀ kó lára rẹ̀ wàhálà ni a gbọ́dọ̀ kọ́kọ́ lọ ṣe hijama fún lọ́dọ̀ àwọn tó mọ̀ ọ́n sí dáadáa kì í ṣe gbogbo àwọn èèyàn ní í ṣe àwọn kan tó mọ̀ ọ́n sí ọ̀dọ̀ àwọn náà lè mọ̀ ọ́n ṣe ń lé láwọn táìmù táwọn tá a ti kọ́ ń parẹ̀ dé stage kan kì í ṣe pé àkànmọ́ mú ìgò àwọn ẹ̀dẹ́ mára wa àwọn ìyàwó àyíkọ́ àti pé a gbọ́dọ̀ fìgò sí tá a fìgò sí ó lè affect ara wa tó jásí pé kí ni àwọn san yẹn ó connect mára wọn ni ó gbọ́dọ̀ fọ́ọ̀yìn tí ń tọ́sọ fún yẹn pé kí ẹ̀ ṣe ìdámọ̀ ní ẹsẹ̀ yóò ti ṣe lórí fífọ́ lásán. ká dẹ̀ lọ. ẹ dẹ̀ mọ̀ pé ó gbọ́dọ̀ kan ẹsẹ̀. túmọ̀ sí pé iṣan yẹn connect mọ́ra wọn. Ọlọ́run connect mọ́ra wọn ni tó túmọ̀ sí pé ìdámọ̀ aláàkọ́ fún ẹni tó bá ní stroke. ẹlẹ́ẹ̀kejì wọn wá lámà sí acupuncture ọ̀tọ̀ ní acupuncture ọ̀tọ̀ ní acupuncture nípa àwọn jìnnì kan wà tẹ́ pé tí ẹni tó ń jẹ́ àwọn àdúró yìí báyìí yóò mọ̀ ṣèkẹ́ níbi yóò mọ̀ ṣèkẹ́ báyìí àwọn kájọ pé ọmọ fi ṣe ara gbogbo ara ìpárátá gbogbo àwọn àgọ́ ara ọmọ fi kí ni machine yẹn rọ̀ ara rẹ̀ ìyẹn ni pé gbogbo àwọn ẹ̀jẹ̀ tó ti dì tí ò ráyè tí àwọn àyè tí ò ṣe gbé yẹn ẹ̀jẹ̀ ló wà ń bẹ̀ àwọn tá ní stroke yẹn ò ní fẹ́ jẹ́ báwọn ṣe torí pé kí ni ọmọ mọ̀ pé níbi ìnira tí ń kó báwọn díẹ̀ yẹn ibẹ̀ ni ìwòsàn wà torí pé stroke kò ṣe bojú bọ̀rọ̀ sí tẹ́ bá filẹ̀ báwọn yóò mọ̀ ràn ẹsẹ̀ kejì ó padà lọ tó yà sọ́ra yóò tún ran apá náà so a wá ṣe acupuncture lẹ́yìn ìgbà yẹn náà kí ọlọ́kùtà sí a wà lọ wá òògùn tó fẹ́ sọ yìí ẹjìn fún alẹ́ tí ó súnmọ́ dáadáa téèyàn lè tètè rí ṣe ká lọ wá pàǹdọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ká wá pàǹdọ̀rọ̀ ká tún wá lọ wá nǹkan tá a mọ̀ sí turmeric ká wá ká tún wá lọ wá nǹkan tá a mọ̀ sí ginger bẹ́ẹ̀ ni
àti márúgbó sányán. Márúgbó sányán. bẹ́ẹ̀ ni ewé kan ní ń jẹ́ bẹ́ẹ̀ márúgbó sányán ká wá dà ọkọ̀ báwọn ká wá gún táwa ti wá gún tán ká lọ wá omi dùn ká lọ wá omi dùn ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ omi dùn ọmọ Yorùbá ni wá. bẹ́ẹ̀ ni. a tún wá lọ wá. Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril èyí máa tún yàtọ̀ First Lady Botanical Store l'Amẹ́ríkà egbòogi tó ń lárùn wọlé pẹ̀lú àìsàn gbogbo. First Lady Botanical Store Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril ló pé ẹni tó bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ káyé ó máa mú ni kí wọ́n máa lo ni mọ́gbà káwa náà lálùyọ kóògùn máa borí wa la fi gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ilé-iṣẹ́ kan ṣo tó ṣe fọwọ́ ẹ̀ sọ̀yà l'Amẹ́ríkà nípa kábániṣètò ìbílẹ̀ àbítú àdúrà tí yóò mú ni bọ́ lọ́wọ́ ogun ayé Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril làwọn èèyàn lọ First Lady Botanical Store làwọn èèyàn yà sí ní New Jersey l'Amẹ́ríkà àwọn ẹjẹ́ bíi dóògùn ìbílẹ̀ àwọn baba wa fọ́nirúurú ohun tá a bá fẹ́ gbogbo ewé àtegbò tẹ́ bá nílò pátá First Lady Botanical Store lẹ́ ó ti rí oyin gidi ọṣẹ gidi àtàwọn ohun èlò míì àwọn ètò ti wà nílẹ̀ láti kojú àwọn ìsàn bíi àìlèṣedéédé ọlọ́mọkùnrin ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetics àìróorun sùn ìjúnú obìnrin tá a mọ̀ sí fibroid lọ́wọ́ ewé àtegbò lọ́dọ̀ Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril gbogbo àdáwátì ẹ̀yin nílò àwọn ohun èlò àdúrà bíi tùràrí yanduala bintu sudan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan ìyọnu gidi tí mú ní tẹ̀síwájú First Lady Botanical Store Àṣàkẹ́ Amẹ́ ọmọ Jubril ni ẹ máa lọ ní New Jersey USA ẹ máa pè tàbí WhatsApp +18622706019 Àṣàkẹ́ Amẹ́ Botanical Store for all spiritual needs. a tún wá lọ wá omi irú. omi dùn àtúnwá omi irú. bẹ́ẹ̀ ni méjèèjì the same quality náà gbọ́dọ̀ jẹ́ the same size náà gbọ́dọ̀ jẹ́. bó bá jẹ́ ìgò kan lè rí fómi dùn ìgò kan náà ló gbọ́dọ̀ rí fómi irú. ẹ ṣeun a wà kó sínú pọ́ọ̀tù àti tá a gún papọ̀ a wà kó mọ́ subhanallah a wà lọ wá kíní tá a máa ń bó lẹ́yìn àgbọn yẹn. ní àgbọn tẹ̀ ń sọ yẹn kíní gbìngbìngbìn tá a máa ń fà ya ìdánù yẹn ká tó kan àgbọn nínú. bẹ́ẹ̀ni òun náà lọ wá àwa ní àwọn ìrùkẹ̀ tó àánú yẹn làá fà kí ṣe pé gbẹ̀rẹ̀ kan gbíjù sínú kíní àwọn ìrùkẹ̀ yẹn làá fà bọ́ta a wà kó mọ́ táwọn ya kó mọ́ àwọn omi dùn àtomi irú yẹn a wà kó mọ́ nú ẹ̀ tá a di kó sínú ẹ̀ a wà kó náà bò subhanallah. àdáná sí. Subhanallah tó a fi lè jẹná tán kẹ́ńtó ní sóòkì yẹn kó mọ̀ mú ní short cup káràárọ̀ ẹ̀ tó ń sọ fún wa pé short cup yẹn táwa rí short cup tó tá a rí a lè mú síbí mẹ́fà káàbù. ó ṣe déédéé short cup yẹn bẹ́ẹ̀ ni short cup tó dẹ̀ ń sọ yẹn wọ́n ní gáàsì. gáàsì ẹ̀ ṣeun jáde so kó wa máa jẹ́ láàárọ̀ àti lálẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ náà káàárọ̀ wákàtí ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ sọ yìí bákan náà àsìkò àjọ ló papọ̀ náà ni ìtumọ̀ ẹ̀sọ̀ yìí náà tó gbé ìtọ́jú sóòkì agbọ́dọ̀ mójútó dáadáa alọ̀ tó gbé kí ni ẹni tó sóòkì bá fi mú ó ti kọ̀nẹ́tì mọ́ ọpọlọ ọpọlọ náà ti ní ṣòro ìyẹn ló fàjẹ́ pé ẹlòmíì fi máa sọ kátàkátà lẹ́nu sóòkì mọ́ pé yẹsọ kánìsì ẹni gbàgbé gàrí wà àyàn sọ bẹ́ẹ̀ àgbọmọsọ ọpọlọ náà tó gbé kí ni sóòkì yẹn náà ló tún fà á bẹ́ẹ̀ni àdánwò tí sóòkì ń dá fara pọ̀. bàbá mo ṣe ń bọ̀ lórí brain booster o. ẹ ṣeun. torí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn èmi náà tún rí àwọn táwọn èèyàn ti sọ kò tún rántí ẹ̀ báyìí. ẹ ṣeun tábà ti wá rí báwọn kí wàá láti ní pé a lọ wá nahana tí mo sọ lánàá a lọ wá a kò dà sínú pọ́ọ̀tù náà a wà lọ wá nǹkan tá a mọ̀ sí ginger powder àti clove powder a dà mọ́ a wà gbaná bu abùmí sí tí ó mú lórí dáadáa a wà gbaná bu dáadáa tó bá ti wá dínà dáadáa a wà bu short cup yẹn a gbé sílẹ̀ a wà mú ṣífà paste yẹn náà a fi sínú ẹ̀ a rò papọ̀ dáadáa a wà máa mú. ṣífà paste yẹn náà ara yẹn náà. bẹ́ẹ̀ ni a máa mú a máa mix yẹn. a máa mú lára tálẹ̀ a ń pè é kan ní brain tonic àṣìfà ní mọ́ sí ó gbajúmọ̀ àṣìfà ní sèkàn yìí ọgbà àwọn náà ra gbogbo yẹn pátá lágbàáyé ń rà lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan ló wà nú ẹ̀ ẹ ti dórí tó ní brain tí mo sọ yẹn ẹ ṣeun sá. bẹ́ẹ̀ni brain booster yẹn àbí tá a bá mọ̀ pé ìyẹn lè le fún wa yàrá pé sáwàrí báyìí ẹja lọ wà ọ̀tọ̀ ní pé ọmọ fẹ́ hà nǹkan ọ̀tọ̀ ní pé kọ́mọ tó bá ti hà nǹkan báyìí kó máa gbé sórí kó máa dúró lórí ọ̀tọ̀ ní pé kó mọ̀wé kà ọ̀tọ̀ ní pé kó mọ̀wé sùkú ọ̀tọ̀ ní pé kó lè gbé sórí kó máa dàbí ní pé bí ẹni pé rí báyìí kí ló kù táwa sí ni pé àwa wá síbí méjì síbẹ̀ brain tonic yẹn a bù sínú cup a fún gbọ́nà jẹ́ mi sí ilé a wá black seed oil meat oil yẹn subhanallah kí wọ́n ní ẹnu àfáàndùn meat oil àbí bẹ́ẹ̀ ni meat oil àti clove oil náà
mẹ́ta yẹn ká dà papọ̀. ẹ sà ṣe clove oil ni àbí clove oil sà. Clove oil bẹ́ẹ̀ ni Okay. clove oil bẹ́ẹ̀ ni clove oil ká dà papọ̀ sójú kan ká dà papọ̀ sínú òkè kan a máa mú sí méjì a máa mú ká di sí méjì yẹn ètò pípí alẹ́ yẹn tó jẹ́ ti green tonic yẹn tá a fún gbọ́dọ̀ mi sẹ́rẹ̀ a fi gbé sọ̀hún so yóò gbóná díẹ̀ so yóò lè yọ àwọn ọ́ìlì yẹn káàkiri inú ara wa. ẹ bá wa tún kíní yẹn ṣàlàyé sà torí ọ̀nà méjì lẹ là síbẹ̀ yẹn sà. ẹ ṣeun mo ní nǹkan tá a sì ní pé a wà brain tonic a bù sí méjì sínú cup lẹ́yìn brain tonic yẹn a wà lọ wá nǹkan tá a mọ̀ sí meat oil clove oil àti black seed oil a wà mẹ́ta yẹn a dà papọ̀ sínú òkè kan kì í ṣe inú bí tá a dá brain tonic sí náà o a wà bù sí méjì rẹ̀ a mú tá a sí méjì tán a wà mú omi tá a ti pèsè lẹ́yìn a wà fi tá a ti pèsè lẹ́yìn tá a ti pèpìà brain tonic yẹn a fi gbé sọ̀n. brain tonic yẹn lẹ́la máa fomi gbóná díẹ̀ sí. tá a fi ní díẹ̀ sí tá a fi díẹ̀ sí tán tá a fi ní sí ẹ̀ díẹ̀ tán ìta ọ́ìlì tá a fi gbé sí tá a ti pèpìà rẹ̀ a mú sí méjì rẹ̀ a gbé sọ̀n a gbé mi a wà mú títí ẹ̀ tá a pèpìà rẹ̀ brain tonic yẹn a wà fi ṣe sọ̀n ìyẹn ló jásí pé kí ni ọ́ìlì yẹn àti omi gbóná tó lọ yẹn yóò máa káàkiri gbogbo sára kò ní dájú lójú kan. a lè circulate. ẹ ṣeun jàre bí ṣe rí nù. bàbá. lára àwọn ètò àfilò fún àwọn tó yẹ pé a fẹ́ máa gbé kí nǹkan dúró lórí wa kí n jà lọ síbẹ̀ yẹn náà ẹni tó ní stroke olóòní gbogbo yẹn o ṣùgbọ́n eléyìí ó wà fún gbogbo àwa táwọn tájẹ́ bí student táwọn pé mo fẹ́ jẹ́ kí gbé mi tún. kó tó boost ju tàtẹ̀wá lọ. ẹ ṣeun sẹ́mo náhánà tá a tún sọ yìí sẹ́ ogun brain tonic ni àbíyèsí ọlọ́run ogun brain ni náhánà ẹjẹ́ àánú tẹ̀síwọ́n ká yẹ̀wò ká sọ ká máa járọ̀ mi. ogun prophetic medicine ogun tí o gbàgbá yín ṣàǹfààní bẹ́ẹ̀ ni kí sóògùn tá a fi ń bọ̀ rárá. téèyàn lè confam ni. kí ṣe bóyá ẹjẹ ń gbé pamọ́ awo ni awo ń bo. ẹ̀yin náà yẹ̀wò lọ́wọ́ tá a sọ èyí ṣe pé à ń fi ọ̀rọ̀ pamọ́. so káwá ti sèyẹn tán káwá wá sẹ̀bíìb agbóyin kan ní sẹ̀bíìb. lẹ́yìn náà yẹn káwá sẹ̀bíìb. bẹ́ẹ̀ ni sẹ̀bíìb yẹn bọ̀ náà yẹn ká dà sí káwá fi kankan sí ká sọ nìkan n máa ń dùn lẹ́nu mìnìmìnà máa ń dùn lẹ́nu mìnìmìnà yẹn tí a ti ń dùn lẹ́nu yẹn káwa máa mú tó yẹ pé àwọn òpin afẹ́ fún yín díẹ̀ sí kò sábúrú bẹ́ẹ̀ káwa fún yín sí náà sábúrú bẹ́ẹ̀ tó bá nítọ̀ ṣúgà má dà wò. ẹni tó bá nítọ̀ ṣúgà. má fún yín sí mọ́ ìyẹn nìkan ti tó má fún yín sí mọ́ tó yẹ pé kí ẹni tó bá nítọ̀ ṣúgà tí a tún lọ fún lóyún àbí tí ń jẹ bí àwọn èso natural sugar yóò tún máa búùsì oyin yẹn yóò tún máa búùsì tọ̀ ṣúgà yẹn sínú ara yẹn so bó ti jẹ́ náà nìyẹn so ká wá yẹn ká lọ wá nǹkan táwọn tún fẹ́ sọ yìí náà sẹ̀bíìbù yẹn tiẹ̀ yóò máa jẹ méje lójoojúmọ́. èèyàn máa jẹ méje lójoojúmọ́. bẹ́ẹ̀ ni bọ̀ kálágbàlagbà ni ó lè máa jẹ bí 21. àgbàlagbà 21 ọmọdé méje. a máa jẹ lójúmọ́. bẹ́ẹ̀ ni ṣé tó bá ti wá jẹ yẹn ló máa wá lo nánà yẹn pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni kò gbà tó lè jẹ kódà kó lè jẹ lára kó tó jẹ kò sígbà tó tí ó ṣàǹfààní fára rẹ̀ lẹ́yìn ìgbà yẹn kó lọ wá àgàtà mọ̀ sí èso ìyeyè. èso ìyeyè. bẹ́ẹ̀ ni èso ìyeyè náà ṣàǹfààní pọ̀ ká lọ wá èso ìyeyè yẹn láti wá tán kí á ló kí ara fi ṣe ni pé àwa jó àwọn èèyàn ní kíní kan ní sọ yìí jó káwọn bá yìí sọ di powder ló bá tán. ká sọ di powder. jíjó kí ni jíjó yẹn wá ní í ṣe ẹni tí nǹkan bá ń ṣe àbẹni tó bá ní ìdí nǹkan ṣé ò ní jó bàbá ó lè jó ó lè sọ di powder. bẹ́ẹ̀ni kó jó ó sọ di powder bẹ́ẹ̀ni kó sọ di powder tán kó wá bu ṣíbí kẹyàn sórí glass. Gíláàsì tá à ń sọ yìí gíláàsì tá a fi ń wò náà gíláàsì táwọn òbí máa fi ń wo àbáwọ̀ pé náà gíláàsì mo wà ókè sí mo fáìn gíláàsì yẹn ni ká wá tẹ gíláàsì yẹn lẹ báyìí ìyẹn wúlò fáwọn students pọ̀ ká wá tẹ gíláàsì yẹn báyìí ká wá bu síbí kan èso yìí yẹn gángan ni o ká bù náà ká bù sórí gíláàsì yẹn. ìta àti jó àbí ìta àti sọ di powder. àjò ni o àsọ di powder ni o kó sà di powder ká wá bù sórí gíláàsì yẹn gíláàsì tá a fi máa ń tọ́jú tè yín. tá a máa ń wò báyìí pé ṣé mo gẹ fìlà yìí dáadáa. ṣé ká bù síbẹ̀ ká bu eyín síbí kan mọ̀ ká má fọwọ́ la ká má fẹnu ńlá báyìí. ká má fẹnu ńlá. sẹ́yìn bá ti wọ ara nínú gíláàsì yẹn kódà gan àwọn onímọ̀ sáyẹ́ǹsì gan wọ́n tún tẹ̀síwájú sí pé kíní òdodo ni ká má fa wọn la lórí gíláàsì yẹn ká má fa wọn la ká má fọwọ́ la ká fa wọn la tán lórí gíláàsì yẹn bẹ́ẹ̀ tán. ká là tán ká máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀. ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ká ṣe bẹ́ẹ̀ nígbà tá a bá tiẹ̀ ti ní ẹbu àbí jíjó àbí ìta sọ di powder èso yìnyín lọ́wọ́. ká máa bẹ́ẹ̀ ni pẹ̀lú inshallah pẹ̀lú ìyọ̀dọ̀ náà kódà kan tẹ́símọ́nì wà lórí ẹ̀. bàbá a lè pèlè ní sọ ìsà.
tó máa jẹ́ kí làákàyè máa ṣe dáadáa. àníṣe bẹ́ẹ̀ bá ti wọ inú gíláàsì báyìí bẹ́ẹ̀ lẹ́sìn máa gbé nǹkan sórí náà ní ti wíwò náà. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá ọ̀tọ̀ ní brain booster ọ̀tọ̀ ní pé kí ẹ máa gbé nǹkan sórí kó dẹ̀ máa dúró. àfa ẹ̀yin náà ti lo kìíní ẹ̀yin náà ti lo torí gbogbo tẹ̀sán látara hyperspomia ẹ̀nìkan látànà mọ́ kan wó ìgbà ṣé mi lè gbé kìíní sórí èmi náà ó lò bàbá ẹ ṣe gan-an adúpẹ́ sà o bàbá màá béèrè nǹkan méjì lọ́wọ́ yín ẹ bá wa fáwọn nǹkan míì tẹ́yìn náà bá fẹ́ yọ̀ǹda fáwọn èèyàn ẹ bá wa fi kún un sà nǹkan méjì tí màá béèrè bàbá oríṣiríṣi ikọ́ ní ń bẹ wọ́n tún máa ń pè kan ní ikọ́ asthma bàbá bóyá òun náà làwù gbẹ o bóyá nǹkan kan bẹ́ẹ̀ lómi bá ń wúkọ́ mẹ́ àbó náà ní kó àwòpọ̀ jẹ́ o àwùpọ̀ ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ lómi bá ń wúkọ́ mẹ́ ẹ rò pé àgbà ewúrẹ́ ní wúkọ́ bàbá kíní yẹn ti wá fàtìjú kò lè jókòó láàrin ọ̀pọ̀ èèyàn àwògá bíkọ́ ìbálẹ̀ gbé mi àbó bá jókòó táwọn èèyàn tán ti mọ̀ pé a tó wúkọ́ ẹ̀jẹ̀ kó má tó kó kíní yẹn ràn wá tí a mọ̀ pé ó ní nǹkan kan tẹ́yìn olóyìnbó máa ń pè ní communicable disease kó má lọ fà bàbá ikọ́ asthma ikọ́ àwùgbẹ ikọ́ àwùpọ̀ ẹ̀jẹ̀ bàbá ṣé rẹ́mẹ́dì wà fún sa. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá. tẹ́ ẹ ti ṣe rí. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá tó ní tẹsímọ́nì táwọn dá kọ́kọ́ ikọ́ pọ̀ lóní àrùn ikọ́ àwùpọ̀ ẹ̀jẹ̀ là ń pè ní tuberculosis. kòkòrò káwọn tẹ́ pé máa ń fà símú wa ó là ń pè ní mycobacterium tuberculosis ó là ń pè bẹ́ẹ̀ kòkòrò yẹn nìyẹn ní máa ń fà sínú inú lọ́ọ̀sì ni máa ń lọ fáìdé lọ́ọ̀sì ní ìsinmi ayé ẹ mọ̀ rí pé mímí yín sísì lẹ́kọ̀ọ̀kan yóò tó sùlẹ̀ yóò sísì yẹn là ń pè ní pulmonary tuberculosis inú lọ́ọ̀sì ló wà nìyẹn ìyẹn ni pé ń sì ń dá àlọ́ nu lọ́ọ̀sì lọ ń sì ń ba lọ́ọ̀sì jẹ́ lọ́wọ́ nu ń sì ń kó àwọn ìyáráyà parun bá nu lọ́ọ̀sì lọ́wọ́ náà tó bá ti wá yá yóò àbọ̀ sí àwọn àyè yòókù ìyẹn làwọn sí extra pulmonary tuberculosis. nígbà tí ẹ ti ní extra nù. bẹ́ẹ̀ ni wàhálà bá dé kódà gan tó bá tún wá le tán lára tó bá ti pẹ́ lára èèyàn máa kó pẹ̀lú ìwádìí. èèyàn máa ń kó tó bá pẹ́ lára dáadáa. túmọ̀ sí pé èèyàn lè kó lára èèyàn. èèyàn lè kó lára èèyàn tó bá pẹ́ lára dáadáa. kábíyèsí Olódùmarè. kódà gan a máa ṣokùnfà ìmọ̀ràn bí tó bá pẹ́ lára tó bẹ́ kí ni ìmọ̀ ń wá pọ̀ tí ìlà dàpọ̀ mẹ́jẹ̀ ni. tó bá ti wá dàpọ̀ mẹ́jẹ̀ yẹn tán gbogbo àwọn pàtì ara yóò àfẹ́ bílífù pé kò pa bẹ́ẹ̀ pátápátá. tẹ́ẹ̀mọ tí kò bá lè dàpọ̀ mẹ́jẹ̀. ó ti parí nìyẹn. kò sí nǹkan kan mọ́ ìṣòro ti dé tí ẹ bá ní ìṣòro tuberculosis yìí àbí ẹ ní ìṣòro asthma ìṣòro asthma yẹn tí ẹ̀yìn máa ń kó yẹn ó jẹ́ pé àwọn èèyàn wa mọ́ sọ fún yẹn àmọ́ rí àwọn èèyàn náà láti mọ́ ṣàlàyé oògùn ẹlòmíì mọ́ sẹ oògùn ṣàlàyé ó jẹ́ pé kẹ́mọ̀ pé oògùn lè yàtọ̀. àwọn èèyàn tó máa ń ṣe oògùn ṣàlàyé kábíyèsí wọ́n kó ní abáwọn èèyàn àbọ̀ sọ fún àwọn èèyàn wa káà náà kọ́ nípa sẹ́yìn tó gbajúmọ̀ ní àwọn èèyàn kọ́ káàkiri ní sí kí mú dẹ́kun wa ká kọ́ so torí wàhálà ọjọ́ iwájú máa pè ní ti pé wá ṣàlàyé ní wàhálà wà dé so ní pé tẹ́ni tó bá ní sòrò yẹn kí ni ọ̀nà àbáyọ bọ̀ ká tó wá sọ̀nà àbáyọ tìyẹn méjìlá sọ papọ̀ tẹ́ni tó bá ní asthma yẹn náà asthma yẹn máa ń ṣe láti ibi àpèjì ní bronchi àwọn àbátábáyé ó gbà yí bronchi kọjá tó bá tí bronchi bá ní sòrò à ń pè ní bronchitis tí sòrò bá dé bá bronchi yẹn ó là ń pè ní bronchitis àwọn àyè òsì kan ní tí ń gbà lọ́nà lọ́ọ̀sì wa àtúnpè kan ní bronchial hole àwọn àyè yẹn ni. ìyẹn tó yàtọ̀ sí bronchi. tó yàtọ̀ sí bronchi bronchial hole ìkan náà tó wà bẹ́ẹ̀ tí bronchial hole tó ní ṣòro ó náà tó ní nǹkan tó tún jẹ́ ṣùgbọ́n kókó tà ní pé tí màá ní ṣòro báyẹn papọ̀ kí wọ́n lọ́nà àbáyọ ètò ìsúnmọ́ tá a wà ká lọ wá àkàtà wọn sí black pepper. black pepper. bẹ́ẹ̀ ni black pepper. lẹ́yìn black pepper yẹn ká wá àkàtà wọn sí orógbó bitter kola. ìtẹ́ ń sọ ìṣí fún onírànràn ikọ́ ni àbí fún asthma sà. fún onírànràn kọ́ ká lọ wá táàtì wá wáyé tán ká tó wá lọ wá clove ká wá clove powder ká wá dà papọ̀ ká sọ di powder gbogbo ẹ̀ pátá kó jẹ́ powder ká mix ẹ̀ papọ̀ ká mix ẹ̀ papọ̀ ẹni a máa bu síbí méjì kó a máa bu oyin síbí kan ṣùgbọ́n àwọn tó bá lóyin máa lò pẹ̀lú gì àbí kó máa lò pẹ̀lú mi gbóná máa lò pẹ̀lú àbí kó máa lò pẹ̀lú gì kánú méjì àbí kó máa lò pẹ̀lú tíì kò sábà nínú bẹ́ẹ̀ yìí tó kó dà sínú tíì o ó ti ọkọ̀ dájẹ́ ó wá ẹsẹ̀ fìyẹn gbé sí àfẹsẹ̀ sọ̀rọ̀ tán pátápátá. so lẹ́yìn ìgbà yẹn àwọn àlọ́wọ́ àkàtà wọn sí ashcore. ẹ má bẹ̀rù sà túmọ̀ sí pé ká tó kúrò lórí ẹ̀ tá a bá ti bu ṣíbí méjì ti bí yẹn. bẹ́ẹ̀ni. ṣé ká fòyìn mix yẹn ni. bẹ́ẹ̀ni àfòyìn mix yẹn. tá a bá ti lò ó ká ṣe wà wá nǹkan. ẹ tó à ń tọ́ ṣúgà kó máa lo ẹ tó à ń tọ́ ṣúgà kó máa lo oyin o. fún ti kọ́tẹ̀ ń sọ yìí ni mo ṣàlẹ̀. bẹ́ẹ̀ni bọ̀ tó wá pé ìtọ̀ ṣúgà wà kó máa lo oyin bọ̀ tó wà ní ìtọ̀ ṣúgà kó lo oyin yẹn. tó bá ní ìtọ̀ ṣúgà kí ni kó fi lò sà. ẹ ṣeun tó bá ní ìtọ̀ ṣúgà ó lè fogi bàbà lò. fogi bàbà
òun ló dáa jù fún kó fi lò. fún ti kọ́ tẹ̀ ń ṣàlàyé sá fún ṣàlàyé yẹn òun ló dáa fún jù. tí mo wá fẹ́ ká clarify ń bẹ̀ ó lè yé àwọn èèyàn torí àwọn èèyàn máa ń béèrè gan tèmi ò bá dẹ̀ nímọ̀ ń pa ẹ̀ a máa jẹ́ kọ́kàn sí nígbà tó ti mix kinní kan black pepper àti ewé lẹ́pẹ̀ kejì yẹn sà. bẹ́ẹ̀ni black pepper àti clove yẹn tó ti mix ẹ papọ̀ tó ti di powder yẹn èèyàn lè máa bùn bí tó mix ẹ sí spoon méjì ó bù sínú nǹkan kan ẹni ká máa bu oyin síbí kan sí. bẹ́ẹ̀ni ká bù papọ̀ ká fún gbọ́n díẹ̀ sí ká máa gbé mu. ká máa gbé mu àtàlẹ́. nígbà tẹ wá sọ pé tá a bá ti lo bẹ́ẹ̀ tán pé ká tó wà mú nǹkan gbóná sí àbí kò ní ìdìmọ̀ nígbà tó bá ti fi nǹkan gbóná sí. kò ní ìdìmọ̀ ara nǹkan tó sọ ni pé tẹ́pà bá rí ògì a wò pé bí a fẹ́ lò tẹ́ pé ó wá lè rọrùn bẹ́ẹ̀ mí kékeré rọrùn fẹ́ lómi láti fi powder àtọmọ gbóná kó lò papọ̀ pẹ̀lú rọrùn fẹ́ lómi bẹ́ẹ̀ bí aláta ó lè ní máa ń gbòdì nù ọ̀hún tó pé ìwòsàn ni nǹkan tí oògùn tí yẹn ṣàlàyé fọmọ nìyẹn láti lè bá fi lè bá a ṣiṣẹ́ tó náà sì nífẹ̀ẹ́ sí. ó là ń pè ní nǹkan ìwòsàn. kì í ṣe ìjẹni nípa. kì í ṣe ìjẹni nípa ìdíwá ní ìjẹni nípa dání yóò mọ̀ mú ní ara nífa náà tó gbé kí ni ọkà tara wọn bá wọn ṣiṣẹ́ papọ̀ ni. ẹ ṣeun sá. wọn lọ kó sí ara fa. so olóòtú ọ̀nà àbáyọ kejì fún ní ìrànràn kọ́ ìyẹn ní pé ká lọ wá ashkọ ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tó ń ta prophetic medicine ká lọ wá ashkọ tábà ti wá ká mọ̀ mú ní ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lálẹ́. ok wọ́n ti mix òun látọ̀hún. bẹ́ẹ̀ ni inú ògùn ló wà ashkọ ṣíbí méjì láàárọ̀ ṣíbí méjì lálẹ́ ká lọ wá àkàtà mọ̀ sí clove oil náà àti ginger oil náà àti nǹkan táwọn sí black seed oil náà àti garlic oil ẹ̀ta ẹ̀ka wa kakọ̀ ká dà papọ̀ sójú kan ká máa mú ní ṣíbí méjì láàárọ̀ pẹ̀lú omi gbóná anything oil mo ń tẹnu náà a gbọ́dọ̀ máa fún gbóná sí kó máa fi dàbámọ̀ lẹ́yìn àbámọ̀ wà o ká tó gbọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ọ̀lì táwa ti ń lò bẹ́ẹ̀ à ń jẹ́ ẹ̀kọ́ lóòrò gan ni ká máa mú tútù lé nígbà yẹn ká kọ́ mi tó lọ́wọ́rọ́ díẹ̀ ká mú lé lórí. tá a bá jẹ nǹkan lóòrò náà tó ti ní ọ̀ìlì nínú ká má tó wá lọ mọ omi tútù sí kó má wá lọ ṣe pẹ̀tì. bẹ́ẹ̀ ni onípàdé wọn kọ́ ìsìn sókè gbẹ̀yìn o torí pé kí ni tó olóòrùn bá tá a wájọ kọ́ ní ṣòro gbogbo àwọn àyè tẹ́jẹ̀ gbàdá kọ́ ní ṣòro ìfowópamọ́ ga ó jẹ́ pé nǹkan nípa àpá ga náà ó pọ̀ ara ẹni kéèyàn tóbi tí ẹ bá tóbi ìfowópamọ́ máa ga tí ìfowópamọ́ máa ga tí ìyẹn fàjọ pé ìwọ tó bá tóbi wá bó ṣe jò. ẹni tó bá tóbi gbẹ̀ngbẹ̀ ó wá bó ṣe máa jò. bẹ́ẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ lásán ìtọ̀ ṣúgà jìnnà sí. ìfúnpá ìtọ̀ ṣúgà kì í jìnnà sáwọn tó bá tóbi gbẹ̀ngbẹ̀. ọ̀pọ̀ àwọn olólùfẹ́ wa máa ń sọ nǹkan kan comment section ṣàgbọ́ àti lo ogun lóògùn Mr. Yinka àti lo gbá àti lo kò sí ohun tá a lò tán ṣé àmọ́ pé tó sì níṣòro kò sí ohun tí wọ́n gbé fún nítọ̀hún tí ò ní jẹ kò sí ohun tí wọ́n gbé fún nítọ̀hún tí ò ní lò òun lẹ tí wọ́n sọ pé ká gbà yìí lò gba tọ̀hún lò ètò máa ń ṣàkóbá fún àgọ́ ara ni. bàbá ọ̀sà pẹ̀lú oògùn tẹ́lòmíì ti lò nílé ayé ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ka oògùn ọ̀sà fún yín kò fẹ́ nígbàgbọ́ pé nǹkan míì wà tó tún jẹ́ oògùn ọ̀sà mọ́sà. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ba oògùn ọ̀sà á tó dájú gbogbo àwọn kan tá à sọ fún alátàrọ ìtẹsíwọ́n wà lórí kọ̀ọ̀kan àsọ lásán pé ẹ kàn lọ lówó ẹ gbọ́ mi ò ní kẹ́ni kankan kó wa o lórí nǹkan tá à ń sàlàyé o ẹ lọ lówó tẹ́ bá ti lówó kẹ́ wá fún alábọ̀yẹ̀ lórí tọ́sà bó jẹ́ pààyàn máa ń kó rọ́gà kí fáwọn míì tí wọ́n ń gbà ogun yóò lọ ọ̀nà àbáyọ fẹ́ tó bá ní ọ̀sà subhanallah ìyẹn ní pé ìṣòro tí máa ń dé báyàn nínú láti tẹ̀sìn osmo ìtẹ̀sìn tí ń bẹnu ara wa tó àwọn àyẹyẹ àti stomach àwọn àyẹyẹ gangan ibẹ̀ ni ọ̀sà tí máa ń jẹ jáde ìyẹn ni stomach ulcer tí máa ń jẹ jáde ńbẹ̀ bó ní ṣe máa ń ṣẹlẹ̀ ní pé tó wá jẹ́ pé ibi ti pààyàn rí àwọn à ń pè nǹkan ní kẹ́míkà kan wà ní ara wa ọlọ́run bá dáa ó wúwo gan subhanallah ọlọ́run bá tóbi Allahu akbar tó bá ti wà lára báwọn tó bá ti pé bí ń pààyàn láwọn táìmù kan tó pé tí ò bá ti lè rí nǹkan tí ó ṣe ní táìmù yẹn yóò wá máa jẹ àwọn ẹran tó jẹ́ gàgà fún pẹ̀lú nǹkan míì yóò wá máa jẹ wọ́n ìyẹn ni máa ń fà á bẹ́ẹ̀ ni ìyẹn ni máa ń fà á tí ẹlẹ́mìí fún látàrí ẹlẹ́mìí fi máa ń ní mouth odor bẹ́ẹ̀ ni tó pé kí ni àtinú òfun ni ó ti máa ń wá láti inú ọ̀tọ̀ ní pé ẹnu rún lásán ọ̀tọ̀ ní pé kó tún mọ̀ wá tí ì bá ní mouth odor tẹ́ pé àtinú òfun ni ní ti ń wá kọ́mọ́ ti ẹ̀yìn ti bù tì í tí wàá lọ ń fọ eyín. ebi tẹ́ ẹ mẹ́nu dé yẹn mo léèyàn tí ó máa wo fọ́nrán yìí báyìí tó ń sọ pé Mr. Adéyínká kò sí ohun tóun ò ti lò sẹ́nu tán tóun bá ti sọ̀rọ̀ báyìí gbogbo ẹ̀ máa bù tì í ni. torí pé ọwọ́ àrùn pé bóyá ayé ní í ṣe òun. yìí ṣayé so ọ̀tọ̀ ni pé ẹnu wọn gánrùn bóyá ta ipá àfọnú déédéé àbí nǹkan kan ọ̀tọ̀ nìyẹn ọ̀tọ̀ ní kẹ́nu márùn ọ̀tọ̀ ní pé kó wọn láti inú òfun ibẹ̀ ni ó ní máa ń fà kí wá lọ́nà àbáyọ fún ẹ jẹ́ ń fún wa lọ́nà àbáyọ méjì màá fún wa ní ti African medicine
àti ti prophetic medicine pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba ká lọ wá àkàtà wọn sí epo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Epo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà. Bẹ́ẹ̀ ni epo ọ̀gẹ̀dẹ̀ ká lọ wá kíláàsì àṣà tí ó gbẹ tó àti gbẹ tán ká sọ di powder. Tó bá ti gbẹ tán ká sọ di powder. Èyí tó ti pọ́n ni àbí tí ò tí ì pọ́n sà. Èyí tó dájú ni pé èyí tó ti pọ́n ló dáa bọ́tà wàá rè tó ti pọ́n náà òun náà ṣiṣẹ́ fún bọ́tà tó ti pọ́n ló dáa jù táwa rè tó ti pọ́n náà òun náà ṣiṣẹ́ fún. Epo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ó dáa pọ̀ táwa ti wá rí báwọn kíláàsì ó ní pé àṣà tí ó gbẹ pàjọ àgbẹ tán àwa sọ di powder á lọ tó di powder pàjọ àdi powder tán kákan máa fi mògì. Kákan máa fi mògì. Kọ́ máa fi mògì lásán. Ògì gbóná àbí tútù sà. Ògì gbóná ni àbá ògì bàbà báwọn ojú ògì bàbà ká fi mògì ló bá tán. Táwa sí rògì a lè fi lo oyin náà fẹ́ẹ́ tí wàá ní tọ́ ṣúgà ẹ kí wọ́n tẹnu mọ́ tọ́ ṣúgà yẹn fẹ́ẹ́ tí wàá ní tọ́ ṣúgà ká fi lo oyin ká bu síbi méjì sínú cup oyin náà síbi kan ká bù mọ́ ká fún gbóná díẹ̀ míì sẹ́ náà ká gbé mu ìyẹn fún ti African medicine ìyẹn lè lò fún yẹn fún gbà yẹn fún bí oṣù méjì sóṣù kan láàárọ̀ ìtààmù yẹn ó dúpẹ́ nípa ti pẹ́ sí lára sí torí pé kí n tó wá yá ìyẹn fẹ́ jẹun àbí kí n máa tààyàn kí èèmọ̀ ní sòro nú kódà gan tó yẹ pé òun ló fa mouth odor o pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run bá mouth odor yìí ní sẹ̀rẹ̀ sí ẹ̀mọ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ Ọlọ́run yóò lọ kí ẹ̀ tinú yẹn ni ọ̀tọ̀ ti mouth odor tẹnu ìwòsàn wà lọ́dọ̀ ẹ̀ lọ́tọ̀ tí ẹ bá ní tẹnu ọ̀tọ̀ ní tẹnu bí akínkú sọ. ẹ bá wa mú tẹnu yẹn kó mẹ́sà. fún gbogbo ẹni tó bá ní mouth odor ká lọ wá nǹkan táwọn sí clove oil. Clove oil. bẹ́ẹ̀ ni lẹ́yìn clove oil black seed oil ká wá bẹ́ẹ̀ ni àti garlic oil àti nǹkan táwọn sí fenugreek oil bẹ́ẹ̀ ni ká dà papọ̀ sójú kan ká máa mú ní síbí méjì láàárọ̀ pẹ̀lú mi gbóná sí méjì lálẹ́ pẹ̀lú mi gbóná ká tá a fẹ́ fọyín wa ká máa fọyín pẹ̀lú àpẹẹrẹ kan ní kali water ọ̀tọ̀ ní kali tó fà ọ̀tọ̀ ní kali water yẹn la máa lò ká má gbé mi torí oníbà ṣe ń lò kódà gan orí ìgbé kan ni odidi tọ́pìkì kan ni pé bóun náà ti máa lo kali water tó fi ní gbòdì inú èèyàn àwọn olóyè lo kali water tó bá ní ọ̀sà àwọn ìbí kó lò tó bá lò yóò tì gá ọ̀sà yẹn ẹni tó bá lò so ó gbẹ̀kọ́ ká ti wá ká fi sórí búrọ̀ṣì wa ká fi fọyín wa dáadáa yóò tún mẹ́nu mọ́ lẹ́yìn ara lo ọ́ìlì yẹn tán pẹ̀lú ìyọ̀nà ọba ó ṣiṣẹ́ fún mouth odor pẹ̀lú ìyọ̀nà ọba ó ṣiṣẹ́ fún mouth odor inshallah. So ọ̀nà àbáyọ kejì fún ti ọ̀sà ká lọ wá àgàtà mọ̀ sí à ń pè kan ní ọ̀sà powder ó là ń pè ní mushfa ó wà káàkiri ibi tí a bá ti ń ta prophetic medicine ká lọ wá àgàtà mọ̀ sí nǹkan tá à ń pè ní zaitun seed ìmọ̀ wà ní ògùn báyìí aburú kan wà ń bẹ ẹ má jà lómi inú rẹ̀ omi inú rẹ̀ yẹn fi preserve ẹ̀ ni wọ́n fi preserve ẹ̀ ní ẹ má jà lò pé omi ọ̀fun gbẹmí gan wọ́n á gbé kọ́nu má lò wọ́n fi preserve má lò èso inú ẹ̀dá tó máa fẹ́ jẹ ká máa jẹ méjì láàárọ̀ méjì lálẹ́ bẹ́ẹ̀ ni bó lajà máa lo ọ̀sà powder yẹn lè tá à ń pè ní mushfa yẹn ká bu sí méjì sínú cup ká wá bu oyin síbí kan náà ká máa mú bẹ́ẹ̀ láàárọ̀ ká fún gbóná díẹ̀ sí ká fi mí sí ká mú bẹ́ẹ̀ láàárọ̀ àtàlẹ́ pẹ̀lú yẹn díẹ̀ ká fi mí sí bẹ́ẹ̀ ni ká máa mú bẹ́ẹ̀ ní àárọ̀ àtàlẹ́ pẹ̀lú ìyọ̀nà ọba ó ṣiṣẹ́ fún ọ̀sà inshallah pẹ̀lú ìyọ̀nà ọlọ́run. bàbá ṣó wá possible nígbà tó bá ti mú tán yẹn kí ẹ̀kan mú síìdì tẹ̀sán yẹn kó kàn jẹ kan. bẹ́ẹ̀ ni tó bá dalẹ́ náà tó bá ti lo ti onígbígbé mu tán. bẹ́ẹ̀ ni kò sábùrú bẹ́ẹ̀ ni. ó ṣiṣẹ́ fún ọ̀sà. bẹ́ẹ̀ ni kákan má gbomi yẹn mú. kọ́ má gbé omi tó fi pèsèàbò ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni à ń tẹnu mọ́ ká má gbé mu bẹ́ẹ̀ ni. dẹ́n tó bá ti lọ sáà kó jìnnà sí pé à ń lo ọsàn wẹ́wẹ́ àbí nǹkan tó bá ti bí lemon juice kankan à ń jìnnà sí kó má lò ó bẹ́ẹ̀ ni kó dẹ̀ má gbìyànjú àti rí pé ọ̀rẹ́ kali water yẹn ò ń lò bẹ́ẹ̀ fún àwọn pé ìwọ tí kẹ́hìn àìsàn náà bá ń ṣe wá lo kali water má lò tí ẹ o ìwọ sà yóò tì ń gà rẹ ní o yóò tì ń gà rẹ ní aburú wà ń bẹ ká má lò. ẹ sà kíní kan wà tí wọ́n ń pè ní arúnmọ́léegun arúnmọ́léegun yẹn ọ̀pọ̀ ń pè wá wọ́n ń complain bí kára máa ró kàkàkà bí kí egun máa ròyàn irú obi ní ìbáyìí ó lè ròyàn fún bí ọjọ́ méjì tá a tún fi yàn lẹ̀ ibòmíì tún lè máa ròyàn bá gbogbo àgọ́ ara kan ń ro mí ni yálà èèyàn ti ṣiṣẹ́ tó lágbára rí àbí kò tiẹ̀ ṣiṣẹ́ tó lágbára rí sà ṣé rẹmẹdì wà fún ṣé solution wà fún sà. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run solution wà fún inshallah ó wà lára àwọn testimony kódà gan wà lára àwọn testimony jẹ́ pé 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bàtí ìdíwà fi ń ṣe tẹnu 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni testimony tó wà fún 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni testimony tó wà fún lórí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wa
ká kọ́ lọ wá nǹkan tá a mọ̀ sí à ń pè nǹkan ní labalábá capsule. nígbà ẹ̀kọ́ pé labalábá fẹ́ẹ́ ṣáà lọ mú kòkòrò labalábá. labalábá capsule bẹ́ẹ̀ ni ká mọ̀ ló ní kóró méjì láàárọ̀ kóró méjì lálẹ́ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run bá lásán. bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn náà ká tó wá lọ wá nǹkan tá a mọ̀ sí labaik capsule ká fún náà mọ́ ká lọ wá nǹkan tá a mọ̀ sí tó yẹ pé gbogbo nǹkan tó jọ mẹ́sẹ̀ wa náà ń kú ìrì ní dà láàmú ní ro wákàkí yàtọ̀ sí gbọ́ ara náà ká lọ wá nǹkan tá a mọ̀ sí nasil capsule nasil capsule bó sì wà náà nù. ṣé gbogbo àwọn capsule tẹ́ ẹ̀ ń dárúkọ yìí la máa wá papọ̀. pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run lè wà papọ̀ báwọn. tájú awakọ̀ kí làwa ṣe ni pé àwa mú kóró méjì níbi kọ̀ọ̀kan wọn àwa kó papọ̀ sọ́wọ́ àwa wá tíì tàbí omi gbóná á fi lò ó. kóró méjì bí ẹyọ kọ̀ọ̀kan wọn. bẹ́ẹ̀ ni subhanallah káwọn ayé lọ gbìyànjú ẹ̀ wò pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run. iṣẹ́ wo ló ń ṣe mo fẹ́ kọ́ gbọ́ látẹnu yín. iṣẹ́ tí ń ṣiṣẹ́ arthritis rheumatism gbogbo ẹ̀ pátá oníranran ìṣòro bóyá joint ni o àbáwọn ààyè tó jẹ́ bí iṣan tí ń ṣèkùn lọ́wọ́ fáwọn joint ara gbogbo ẹ̀ pátá ní iṣẹ́ fún inshallah pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run gbogbo ẹ̀ tẹ́símọ́nì wà lórí ẹ̀. ẹ jẹ́ wá béèrè nǹkan sà yàtọ̀ sí gbogbo àwọn tó kù yẹn labalábá capsule yẹn tó bá jóun nìkan lèèyàn gẹ́ẹ̀tì nǹkan sà. tó wáyé pé labalábá capsule yẹn díẹ̀ tí ń tiẹ̀ ìyẹn máa ń ṣiṣẹ́ fún gbogbo àwọn ibi kan lájọmọ́ bí orúnkún gbogbo àwọn ibi joint ìyẹn lèèyàn gẹ́ẹ̀tì ìwọ̀n ìwà òkè ṣùgbọ́n tó yẹ pé gbogbo ara ní ìròyìn káàkiri. labalábá capsule labaik capsule ẹni mẹ́ta ni sà. bẹ́ẹ̀ni mẹ́ta yẹn bá wa kà kí gbogbo yẹn wọlé ẹ̀kọ́ ní sà. ẹ ṣeun labalábá capsule ẹni labaik capsule àti nasil capsule. nasil capsule bẹ́ẹ̀ni tábà fi lórí mẹ́ta yẹn ká gbàgbé ẹ̀ tá a ti wá mẹ́ta yẹn tán ká mú kóró méjì nìkọ̀ọ̀kan ká wá kójọ ká wá mú gbígbóná ká fi lò. ìgbà wo la lè máa lò sà. 1 hour before food láàárọ̀ 1 hour before food lálẹ́ ẹ get 1 hour before food láàárọ̀ 1 hour before food lálẹ́